Ẹ káàsán o, ẹ káàárọ̀, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ti ń gbọ́ wa. Ọ̀rọ̀ lórí àwọn ọmọ onífújì yìí ni o. Ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ onífújì. Arákùnrin yìí ó ń ṣàlàyé fún wa bí Obesere ṣe kó gbogbo àwọn ọmọ onífújì mọ́ra, bó ṣe kó Pasuma mọ́ra àti àwọn eléré tó kù. He explained how he was very nice towards the other artists, as in Obesere ò bá wọn jà, ó ga ọ. Tẹ́ bá dẹ̀ rí Obesere gan máa rí pé ara wọn balẹ̀. Hardly la máa fi gbọ́ any scandal nípa wọn gan. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká jọ gbọ́ lẹ́nu arákùnrin. Ẹ drop comment yín, ẹ like and share. Welcome to DIGINAIJA. Thank you very much. So, ẹgbẹ́ bọ́rọ̀ ẹ̀ ṣe ń lọ, inú mi dùn pé ẹlẹ́rìí ò ń ṣe ọ̀nà tó jìnnà. Ọ̀rọ̀ tá a sọ yìí, Alájà Alabi Pasuma bá sáré tó sọ kọ̀ọ̀kan. Màláìka mọ̀ sí, ó mọ̀ pé kó yẹ rí nìyẹn. Yes. Kò tí wàá ṣe màláìka nìkan gbogbo olórin pátápátá tó wà ń ta lọ́jọ́ tèmi lọ́mọ̀ sí. But mi ò blame aláwọ̀ màláìka because wọ́n mọ orú àwọn fans tó wà ń ta bí wọ́n ṣe máa sáré ṣe. Wọ́n màláìka àfúrà ẹ̀ mọ̀ pé bó bá yẹ òdodo àfúrà ẹ̀ mọ̀. Ṣùgbọ́n tí mi mọ̀ nìyẹn. But láàárín àwọn táwa mọ̀ pé bó ṣe rí lélẹ̀, ó fi Ọlọ́run bá tó la inú gbẹ́jà láti la wà yìí. Aláàjì Alabi Pasuma, mo dúpẹ́ fọ́lọ́run lọ́jọ́ tèmi o. Ọlọ́run ló ń gbéyàn débi gíga. But tó bá lè yàn gbìyànjú fún yàn pé yàn láìkè yẹn, Aláàjì àkọ́dé àbá fún yàn try. Torí mo rántí ijọ́ kan, torí ọmọkùnrin Sàájì Ọlọ́run tó yìn. A wà lọ́dọ̀ wọn jẹ́ ọ̀nà lọ. Ni Aláàjì àkọ́dé àbá àti Aláàjì Alabi Pasuma wà. Kò sẹ́ni tó bí ní Aláàjì Pasuma lè dì báyìí lé nínú. Obesere ló gbé wọn wá. Ṣùgbọ́n tó kí gbogbo ọ̀rọ̀ tó fẹ́ lọ tó gbé mọ́tò kan lọ. Sàájì láti máa sọ fún àwọn ẹgbẹ́ Ọlọ́run tó bí lọ́ba pé ẹ máa wo àbáàsì yìí o. Torí pé àwọn ọmọ náà ló fún Alájà Ayinde Wasiu ṣe ń bá gbogbo àwọn fáǹsì yà. Obesere dẹ̀ tún gbé olórin ẹgbẹ́ wa sọ́tọ̀ àwọn. Ó ti fẹ́ káwọn máa náwó fóun náà. So kò wọ́ọ̀rì ó ní ká ná fóun ká lọ pé kò ní tó òun. Àìlú ẹ̀dá tọ́lọ̀ ń da ẹni yìí lágbára o. Ó sọ bẹ́ẹ̀ jọ ẹ. Bọ̀ tó wá di léèní, bọ̀ tó wá dùn mí jù ní pé èmi ò kí ń láì kí máa bú ẹtọ́ lọ́n bá gbéga. Torí pé bí Alájà àkọ́dé àbá tó ṣe jẹ́ olórí nínú ilé wọn tó jẹ́ ládùúgbò tó padà wá di ògo Nàìjíríà, ògo worldwide, ọwọ́ Ọlọ́run ni. The same thing ló ṣẹlẹ̀ sí Alájà Alabi Pasuma, ló ṣẹlẹ̀ sí Àdìósùlẹ̀mọ́ Nàtàrẹ́wẹ́, ló ṣẹlẹ̀ sí àlàó màláìka. Ṣé mọ̀ pé ìkọ̀kọ̀ wà tá a bá gbé orúkọ wọn sí àbá gọ́ọ̀gù wọn, ó yá Àdìó Súlè láfẹ́rí o, àwa gọ́ọ̀gù ẹ̀, ó máa gbé orúkọ Súlè jáde. So pé kí wá wò pé torí àjọ ṣe kékeré junior ministry àbí kinní kan, ó ti jù mí lọ tó káṣẹ̀ wá sọ pé Alájà Àkọ́dé Abbas tó jẹ́ pé òun ni ọ̀gá gbogbo wọn. Wàláì ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ sí Alájà Àkọ́dé Abbas agbo music Fuji, mo fi Ọlọ́run bá tó láyé búra, kò sí anybody tó ṣẹlẹ̀ sínú gbogbo wọn. Nígbà tí Aláàjì rẹ́kọ́ọ̀dù fún Mafikiwa, tí wọ́n ṣe rẹ́kọ́ọ̀dù méjì fún Mafikiwa lẹ́gbà ẹ̀ ní all the way from America, Sony Music wá sáyẹ̀ wọn. Sony Music sáyẹ̀ wọn. Láti gbà yẹn, Aláàjì wá jẹ́ olórin tó jẹ́ pé gbogbo àwọn rẹ́kọ́ọ̀dù ilẹ̀ Nàìjíríà ló fẹ́ ṣe rẹ́kọ́ọ̀dù fáwọn. Ẹ tún lọ wo rẹ́kọ́ọ̀dù ẹ̀, ẹ lọ gọ́gù ẹ̀. Ẹni tó ṣiṣẹ́ fún kọ́mpìnì jù ní Nàìjíríà ló Fuji, kò sọ́tọ̀ bí Abbas. Wọ́n ṣe méjì fún Mafikiwa, wọ́n ṣe mẹ́ta fún Sony Music, wọ́n ṣe fún Tawakalitu, wọ́n tún ṣe Oòduà fún kíná korúkọ kọ́mpìnì tó jáde fún lọ bí heritage. Ó jẹ́ ká jọ sọ níbi tí àwọn olórin kan ti ṣe rẹ́kọ́ọ̀dù tí wọ́n rẹ́ni gbà lọ́wọ́ wọn. Tó á ní kí ló kọ irọ́ àwọn ọ̀tá o. Ní wọ́n á tó fún Alájà Àkọ́dé Obesere tó jẹ́ pé Aláàjì kò mọ̀ ọkọ̀ tó fẹ́ ṣe ó ti da sísẹ́mù wọn ló pé ta ni mo fẹ́ ṣe. Wọ́n ṣe ìdìbò wọn bẹ̀ wọ́n ní pé ẹ dúró. Ó tiẹ̀ tó wá pa àwọn yẹn kẹ́rù. So Alájà Àkọ́dé Abbas ti try nínú fídíò lòdì láti tó wà tó jẹ́ pé ẹ rí pé gbogbo wọn àtàwẹ́wẹ́ nìkan ló kọ́ máa ló sọ bọ́rọ̀ ṣe jẹ́. Ọpọlọ rẹ̀ ló fi sọ. Ó dẹ̀ wà òkè bẹ́ẹ̀. So ó nọ́mà. Wọ̀ inú ẹmọ̀kan tí inú èmi ṣe ń dùn ní pé tọ́ba ní kó máa lọ bẹ́ẹ̀
Alaji Alabi Pasuma ọba fẹ́ sọ wípé òun dúpẹ́ lọ́wọ́ olóore tó máa lọ bẹ́ẹ̀. Àdúrà tèmi lọ́dọ̀ Ọlọ́run ni pé kọ́lọ́run wọ ọlá ní mọ́ṣáláṣí tá a wà yìí. Kó má jẹ́ kí ọlá Alhaji Àkàndé Abbas relẹ̀. Kó máa ṣàgbéga àgbéga lójoojúmọ́ nítorí pé ọlá àánú kan tó ń lọ ẹ̀ kó máa gbé lékè ní gbogbo wọn lọ. Èèyàn ẹmọdún tó ti kọ́lé fún Ahmed. Ẹmọdún tó náà ti ń kọ́lé bọ̀. Ó dáa jẹ́ sọ step tó gbèsè ìgbé fún yín. Dr. Wasiu Ayinde Barrister àwọn kọ́lé sí sọ̀dọ̀. Alhaji Wasiu kọ́lé sí sọ̀dọ̀. Ngbọ́dọ̀ Obesere kọ́lé sí ìsọ̀dọ̀. Alhaji Alabi Pasuma rẹ́ǹtì lé ti sọ̀dọ̀ gbà yẹn táwọn kọ́lé yẹn. Ìgbà tó di pépà sọ kí Alhaji Barrister ronú pé mo fẹ́ kó lọ Ìbàdàn, mo fẹ́ lọ máa gbé Ìbàdàn, tó ń kọ́lé Ìbàdàn kan lọ́jọ́ tó dé. Alhaji Ayinde Wasiu fi ronú pé ó jẹ́ máa kó lọ Jẹ̀bú. Wọ́n dẹ̀ kọ́lé wọn sí Jẹ̀bú. So tó bá sọ Alhaji Àkàndé Abbas wá gbà Ìbàdàn lọ wá tún jọ kọ́lé kan síbẹ̀ ilé ẹ̀ ò sí lára létà sọ yìí o olóòtú jẹ́ mọ̀ pàjọ́ lọ sí ńlá sí ẹni yálà ru house that is family house ilé yẹn lè máa rí lórí íńtánẹ́ẹ̀tì wọ́n tó flowers pẹ̀lú flag yẹn ṣé wọ́n plot lọ́ fi kọ́ yẹn ni bọ̀ tó máa yà mí lẹ́nu tẹ́lẹ̀ kọ́ bá jáde náà fún bá ní ológun àná ẹnìwẹ̀ ìwọ lọ́ọ̀ bá tó bá yẹ pé ní ìgbà kan rí ẹni tí ó bá ṣe ohun rí tẹ bá lọ bí a rí pé òyìnbí tẹ bá lọ bí lè tó ṣe ẹ̀kọ́ lé tó bá a rí pé òyìnbí tó bá tún jẹ́ pé ológun àná ló tún rèé tó máa kọ́lé tó máa ra mọ́tò tó máa lọ lóyè táwọn ẹ̀mọ́ máa ṣoríire wọ́n náà kèmí náà kó ológun àná kí máa ṣe ẹ̀kọ́ dáadáa láyé mi ò fẹ́ jọ lójú ìní tó jẹ́ pé mi ní rí ìkọ̀kọ̀ ṣe láyé mi ò tí ò ní yes ológun àná ok ìjọba èlò lọ fi sọ̀rọ̀ mọ́ṣáláṣí ṣé ẹni tí ò lówó lọ́wọ́ nìyẹn tí kò pé 3 weeks. Mo pé 3 weeks o. Ló kọ̀ wá kí wọn wọ́n dẹ̀ sọ pé àwọn nídìí ó dẹ̀ ń kè wá ṣe ẹni tí ò lówó lọ́wọ́ lè ṣe mú ẹ̀ ní. Ẹ gbàgbé níbi tí Alhaji Àkàndé Abbas bọ̀ ọ̀lẹ́ ayé ẹ̀dẹ́ yìí mo fi Ọlọ́run bá tó la ẹ̀bùra téèyàn bá ní kí ẹ̀ tọrọ ó tọ̀ ń ṣe ra ẹ̀ ní kébi pápú ni because ẹni tá à ń sọ yìí ẹ wo ọdún táwọn ọmọ ẹ̀ ti wá lóyè ìgbà tí ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ṣe tó níbi tó ìfẹ́ lórí ọmọdé tó bá jókòó tó bá ní wọn ní èdè kan bá ṣe pọ̀ ní ìgbà ní eré kí gbogbo afẹ́ jẹ láyé kí gbèsè ayé wa tó rò so ṣùgbọ́n ṣé wàá lè tẹ bèè lẹ́ẹ̀kan yẹn Alhaji Alabi Pasuma tó tẹnu wọn ó gba ara Alhaji Àkàndé Obesere jáde ni ó gbàgbẹ́ jáde ibẹ̀ ló ti jáde tó fi jẹ́ èèyàn. Ṣé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àbí gẹ́gẹ́ bí ọmọ ṣe. No. Tí ṣẹ́rí Alhaji Àkàndé Abbas ọ̀rẹ́ ló máa mọ everybody bọ̀ ìgbà tí Alhaji Alabi Pasuma wa kò wá níwá ọ̀rẹ́ ó wá níwá ọ̀gá mi ṣùgbọ́n ó wá jẹ́ ẹnìkan tó yẹ pé Alhaji Àkàndé Abbas láì tó bá wà lórí ṣíà tó Obesere bá dé ó máa dìde aníṣàmà ẹjọ́ kò sí ìbá nínú ó pè Obesere kó jókòó pé pàṣẹ sẹ́sẹ̀ wọ́n dẹ̀ jọ ṣe bẹ́ẹ̀ tọ́jú ṣáàmà ló máa ń pè bẹ́ẹ̀ ni mo sọ ṣáàmà mi wọ́n dẹ̀ jọ ṣe bẹ́ẹ̀ tọ́jú jáde but èmi bí ní pé ìgbà tọ́lọ́run ti ní kí òkú dé fún àwọn méjèèjì ọ̀rẹ́ bẹ́ẹ̀ kọ́ máa bá àwọn ṣe kò sówó tí Obesere ní tí pàṣẹ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ wọn kò sówó tí pàṣẹ fẹ́ gbà lọ́wọ́ ara wọn ìsí tó yẹ kọ́jọ kúra wọn kọ́jọ máa gbà yìí but téèyàn bá lóhùn ò báyọ̀ ṣe mọ́ kò ní mílí o àdúrà tí mo gbà fún àwọn méjèèjì ni pé kọ́lọ̀ jẹ́ kọ́lá ọjọ́ máa lo òkè kọ́lá wọn máa takú síbẹ̀ àwọn tó dẹ̀ ń sọ pé ológun àná náà wọ́n túbọ̀ tẹ̀ra wọn kó máa tẹ̀ dáadáa ṣùgbọ́n ológun àná yẹn kó máa ṣe kó máa rí lẹ́kọ́ kó máa rí mọ́tò rà gbogbo kan dáadáa tó ń ṣe láì kó máa rí ṣe kọ́lọ̀ má tún yóò kó tó má yájú sáwọn àfá o kó má yájú sáwọn babaláwo o kó má yájú sáwọn wòlíì o torí kí Ọlọ́run ló ń kẹ́dá mọ̀ ṣe so ẹ tọrọ ẹ bá dayọ̀ kò ní í yájú sẹ́nìbọ̀dì ó máa jẹ́ èèyàn dáadáa mo dúpẹ́ lọ́wọ́ yìí mo ṣe ń padà bọ̀ tó ní mo fẹ́ sọ̀rọ̀ nípa Alhaji Alabi Okay, sir. Alhaji Alabi Pasuma máa yanjú ẹ̀ tó bá yá. Àṣìṣe lọ́tọ̀ sá.